Africa Content TV. Èèyàn tí ó kú tèmi tálá o, Ọlọ́run lọ́mọ. Ká má fi ra wa wọ́n lọ́wọ́ ọba o, ká má fi ra wa wọ́n lọ́wọ́. Ó sú mi. Mi ò rí o. Bàbá fojoojúmọ́ dúpẹ́. Ọwọ́ Elédùmarè lọ́wọ́ lọ́wọ́ ọba. Àyọ̀ká. Ọlọ́wọ́ ọba ẹlẹ́bùrú kẹ́. Ọba ṣe kan mẹ́kù. Ọlọ́bíbọ̀ máa ń sọ sí. Ọba tó ti ń jẹ́ lọ́wọ́ kí gbogbo wa tó dáyé. Ọba tó ń jẹ́ lọ́wọ́ lánàá òun lọ lọ́wọ́ tẹ̀lé. Ọlọ́wọ́ ọ̀la ọlọ́wọ́ ọba ojoojúmọ́. Ọba tí kì í kú. Ẹrù jẹjẹ tó ga jù gbogbo ayé lọ. Bàbá rẹ̀ ni tó ń fira ìwọ lọ́wọ́ òun àdọ́gún òun àdọ́gbọ́n. Kásán fún pé ń ṣe yẹ̀yẹ́ rẹ̀ ní o. Ọlọ́run lọ́lọ́run ọba. Kò fi sọ́mọ ọgbẹ́ nìkan mọ́. Ẹ̀dá ló ń sáré. Ṣé bí final decision bẹ̀ lọ́wọ́ lọ́wọ́ bá? Àwọn tọ́lọ́wọ́ bá wá pè lójú. Àwọn ló fi ṣe olórí láàrin wa o. Láti bí dé ìlú òyìnbó, ó bá kọjá láti Nàìjíríà, ó lọ Australia, ìwọ ni gbogbo kọ́ńtínẹ́ǹtì, àwọn ni wàá máa bá lé lórí. À máa pè wọ́n lẹ́lẹ́yẹlúwà, à máa kí wọn, nítorí pé ojú Elédùmarè ojú Ọlọ́run làwọn. Tòótọ́ la gbà fún Jésù Kristi, ọmọ Ọlọ́run mi. Tòótọ́ la gbà fún Mùhámà. Wọ́n wá jíṣẹ́ yìí mímọ́, ìyìn rere fáwọn ọmọ ẹ̀dá. Àyìndé Wasiu mi láṣẹ kó wọ́n gbà ó. Ẹ sọ fún gbogbo ọlọ́pàá ẹ̀yẹ. Ọlọ́run ni ó máa jẹ́ lọ́wọ́ náà fẹ́mi àti ẹ.
gbọ́dọ̀ kọjá ogún ọdún ká tún máa wéwáwé náà nípa lọ́wọ́ bá fún kó fọlọ́ lẹ̀ kí wá ní ọ̀tún tá a bá ń bí. Ó sún mi ní orí lọ. Ìgbà gbogbo aláyélúwà tó ń bẹ níkàlẹ̀ ẹ̀yin lójú òrìṣà níbi gbogbo tẹ́ ẹ̀ kalẹ̀ sí ẹ̀yin lẹ́ ń bá wa lálẹ́ sọ̀rọ̀ wọ́n kẹ̀dẹ̀ ń gbọ́ ọlọ́gbọ́lá ọ̀hún fún wa láṣẹ. Àlóṣù mi ní orí ọ̀hún. Ẹ jẹ́ ká ṣàyèrè o, ayé bá ṣe wá rẹ̀. Àyìnlé Adékọ̀ọ́ alábàbí. Ọmọdé ṣàpọ̀lá ọkọ̀ kì í ṣàníní. Òkò mi fòṣì kan. Bí oṣù ká tẹnu ẹ̀ wúre alábàbí. Ló bá dé lójú, wọ́n ti ọ̀ṣà kó o fẹ́nu bóbìnrin jẹ. Èèyàn tó bá wú ẹ̀kẹ́, ó ṣàṣọ́ọ́rù ẹ̀ láti ìbàdí. Ìbàjẹ́ ká ṣàyèrè o, káyé máa ṣe wá rẹ̀. Jí ni o, èèyàn tí ó kú tè ní kálá o,